kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jẹyọ lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2024 Ẹniọlá Sálíù lórúkọ mi. Dàrúdàpọ̀ tuntun míì tún ṣẹyọ nínú ẹgbẹ́ òṣèlú Labour pẹ̀lú bí wọ́n ṣe yan alága fìdíhẹ tuntun. Lábẹ́ rẹ̀ Peter Obi buwọ́lu ìyọkúrò Julius Abure. Àsìkò àwọn ìgbìmọ̀ aṣiṣẹ́ kiri Abure ti tẹnubodò. Gómìnà Oti ló sọ bẹ́ẹ̀. Ipò alága ẹgbẹ́ òṣèlú Labour kò ṣí sílẹ̀ o, Abure ló fi gbé ta bẹ́ẹ̀. Ó ṣàpèjúwe àwọn ìgbìmọ̀ aṣiṣẹ́ kiri ti Alex Oti gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ti ìpínlẹ̀ Abia nìkan. Bill Gates ti sọ̀rọ̀ lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó ní owó orí tí kò wọlé tó ló fà á. Ìṣàkóso Tinubu ti ń sún àwọn ọmọ Nàìjíríà kan ògiri o, ẹgbẹ́ òṣèlú PDP ló sọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìgbìmọ̀ aláṣẹ lórílẹ̀-èdè yìí ti pọ́n ní dandan fún àwọn ìpínlẹ̀ láti fi àwọn ìwé tó yẹ ṣọwọ́ sí ìgbìmọ̀ náà kí ọjọ́ tí wọ́n kéde rẹ̀ tó pé. Ẹ̀ka iná ọba lórílẹ̀-èdè yìí ti gbẹnu sókè dáadáa débi pé ó ti ju bó ṣe wà lọ́dún mẹ́ta sẹ́yìn lọ. Ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Ademola Lookman ni wọ́n ti fi orúkọ rẹ̀ léde mọ́ àwọn tí yóò máa dìbò gba àmì ẹ̀yẹ Ballon d'Or. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ́ láǹfààní nínú ìwé ìròyìn The Matrix tẹ́ ẹ bá darapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.